Ìjẹ́ ẹ ti gbọ́ páwọn bandit tún ṣe àkọlù tó ní agbára lánàá sí ìpínlẹ̀ Kwara ní Nuku níjọba àbílẹ̀ Kiama. Wọ́n fi ẹ̀mí àwọn Asogbo Oba Marun ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fi ẹ̀mí wọn ṣòfò dànù. Ẹ wá wo àwọn èèyàn nínú àgbàrá ẹ̀jẹ̀ àwọn Asogbo Oba. Ẹ̀yin èèyàn mi ò láǹfààní láti post fídíò yẹn síbí. Ẹ wo comment section fídíò yìí, Telegram channel wa àti WhatsApp channel wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń tẹ̀ báyìí yóò gbé yín bàgẹ́ lọ sórí àwọn channel wa. Ẹ wá wo àwọn òkú àwọn Asogbo Oba yìí, ẹ wá wò wọ́n nínú àgbàrá ẹ̀jẹ̀. Àwọn bandit yẹn wọ́n fi ẹ̀mí wọn ṣòfò dànù. Ilé ó ní agbára gan lánàá òde yìí. Wọ́n ní nǹkan bí aago 3 ọ̀gànjọ́ òru mójúmọ́ àárọ̀ yìí ni wọ́n fi ṣe ọṣẹ́. Wọ́n ṣe ọṣẹ́ yẹn for complete 4 hours ni wọ́n fi ń yìnbọn tí wọ́n dáwọ́ ọ̀bọ̀n dúró. Wọ́n ṣe àkọlù tó ní agbára sáàrin wọn lánàá. Màá yànnà náà fún yín bọ́rọ̀ ti jẹ́ gan ní pàtó. Ìkejì ẹ̀wẹ̀ àwọn atiláwí àwọn bandit yìí kan náà ni o. Wọ́n tún pa màmá kan àtọmọbìnrin ẹ̀ ní ìpínlẹ̀ Ondo lánàá òde yìí. Bí wọ́n ṣe ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kwara ni wọ́n tún ṣe ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Ondo lánàá òde yìí. Wọ́n pa màmá yẹn, wọ́n ní màmá yẹn ní poultry níbi tó ti ránṣin nǹkan tiẹ̀ jẹ́jẹ́jẹ́ bá díẹ̀ ní ń sìn ní o bí tọ́kì ní o. Ó rọ̀ ń dáko tiẹ̀ jẹ́jẹ́ níwọ̀nba agbára tiẹ̀. Àwọn atiláwí wọ́n sì fò fẹ́ǹsì wọlé with the aim pẹ̀lú èròǹgbà wípé wọ́n fẹ́ lọ jí wọn gbé. Lẹ́yìn ìgbà tí wọ́n pa màmá yẹn àtọmọbìnrin tí ń bẹ lọ́wọ́ rẹ̀, wọ́n tún jí àwọn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n tún jí wọn gbé nípínlẹ̀ Ondo lánàá. Ẹ̀yin èèyàn mi ẹ dákun dábàá ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀. Mo ti gbóhùn tẹ mọ́ jẹ dé àwọn ìròyìn yàjóyàjó ìròyìn àjá àbalẹ̀ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì láǹfààní láti máa gbọ́. Ó ti sú àwa náà bá ṣe ń ṣèròyìn ẹlẹ́jẹ̀, ìròyìn bandit, ìròyìn kidnapper, ìròyìn terrorist lójoojúmọ́. Ó ti sú wa, ó dàbí ẹni pé ká máa rí ìròyìn míì tátù máa gbé wá fẹ̀yìn èèyàn wa. Àmọ́ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí a fẹ́ kójú yín fọ́, a sì fẹ́ kétí yín di sí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀. Ojúṣe tiwa ni láti máa mú wá fún yín gbogbo nǹkan tí máa ń lọ káàkiri àgbáyé. Ìlérí tá ṣe fún yín nìyẹn. Pa níjẹ́ kójú yín fọ́, bẹ́ẹ̀ náà láti níjẹ́ kétí yín di sí gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ káàkiri pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì. Àmọ́ ó jẹ́ ohun tó ń gbomijé lójú ẹni nígbà tá a bá ń gbọ́ pé wọ́n ń fi ẹ̀mí àwọn ọmọ ológun ṣòfò, wọ́n ń fẹ̀mí àwọn aráàlú, wọ́n ń fẹ̀mí wọn ṣòfò, wọ́n ń jiyàn gbé lọ́tún, wọ́n ń jiyàn gbé lọ́sì. Nǹkan tó ń ba gbogbo wa nínú jẹ́ ni. Káwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kó wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí láti rí dájú pé kákàntì ẹ̀ gbàgbé ọ̀rọ̀ jínigbé gbowó lọ́wọ́ ẹni. Ká gbàgbé ọ̀rọ̀ pé wọ́n kidnap, wọ́n attack community kan, community míì, community kan lónìí, community kan lọ́la. Àná alánà yìí la gbéròyìn kan jáde táwọn bandit tí wọ́n fi ẹ̀mí àwọn ọmọ ológun 8 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ṣòfò dànù. Ìgbà tó fi dìrọ̀lẹ́ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ń calculate gbogbo àwọn ọmọ ológun tí ẹ̀mí wọn ti lọ sí, wọ́n ti calculate about 16 of them. How long la máa continue láti máa live life abẹ́lé? Ẹ̀yin yẹn mi ò fẹ́ da yín lágara jẹ́ nǹkan sínú agbami ètò yìí. Kẹwàá gbọ́ gbogbo kùnkùndùn bọ́rọ̀ náà ti ṣe jẹ́ gan ní pàtó. Ẹ̀yin tẹ́ bá darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa bẹ́ẹ̀ ò tí ì subscribe. Ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Bẹ́ẹ̀ ni aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè é. Òun gangan ni yóò máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sí orí ìlà yìí. Ẹ jẹ́ n sáré mu ní agbọ́n ti tìlú Ondo òun. Bẹ́ẹ̀ nítorí ìyún ògùn ara bí ti ń wò mọ́. Nílùú Ondo lánàá òde yìí ìròyìn kan ó tún gbòde kan. Kódà wọ́n ní ẹ̀gbẹ́ Àkúrẹ́ ní ìṣẹ̀lẹ̀ abàmì yìí ló ti ṣẹlẹ̀. Ngushi community nípínlẹ̀ Ondo ní Àkúrẹ́ ni capital ìpínlẹ̀ Ondo, capital state wọn nìyẹn nípínlẹ̀ Ondo. Ibi tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ Ngushi gangan, Ngushi community area. Wọ́n ní pé màmá yẹn rọ ń dáko tiẹ̀ jẹ́jẹ́ ni o. Ó rọ ń sin nǹkan àwọn oko tó ń dá ti agriculture tiẹ̀ bí nǹkan ọ̀sìn níbi kó máa sin adìẹ, máa sin tọ́kì, máa sin ehoro, sin nǹkan, sin gbàsàwò. Ṣàìdédé làwọn àti láǹwí wọ́n trespass láti gun fẹ́ǹsì ibi tí poultry màmá yẹn wà, wọ́n dẹ̀ wọ ọbẹ̀ lọ. Ìgbà tó fi débẹ̀ wọ́n dẹ̀ pa màmá yẹn, wọ́n tún pa ọmọ ẹ̀ obìnrin. Àwọn 3 tó jẹ́ lára àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ ń bẹ̀, èèyàn 3 tó ń bá ń bẹ̀ pàápàá wọ́n kidnap wọn, wọ́n sì gbé wọn wọnú igbó lọ. Wọ́n ní kò pẹ́ sí àkókò gbà yẹn ni àwọn ọlọ́pàá, ìyún àwọn ọlọ́pàá tàwọn àmọ̀tẹ́kùn wọ́n ta wọ́n lólobó, wọ́n gbéra ńlẹ̀
wọ́n sì dájú pé wọ́n tẹ̀lé àwọn people yẹn. wọ́n ní wọ́n rescue àwọn méjì nínú àwọn tí wọ́n kidnap yẹn, wọ́n rí wọn rescue successfully. ẹnìkan nù wọn rí wọn rescue, ìyẹn sì ń bẹ lákàtà àwọn àtìláwí. àmọ́ wọ́n ṣèlérí pé àwọn ò rí dájú pé àwọn mọ àwọn perpetrators yẹn, àwọn agbésùmọ̀mí tó ṣe àkọlù yẹn, pé àwọn máa rí dájú pé àwọn arrest wọn. ẹnìkan tó sì kù sí àkàtà wọn náà, àwọn ò rí dájú pé àwọn gba ẹni yẹn kalẹ̀. alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo, PPRO ìyún alàgbà Àbáyọ̀mí Jímọ̀, òun náà ló ń sọ síta wípé àti àjọṣepọ̀ àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn ni wọ́n fi lé àwọn àtìláwìn lọ, tó sì rí dájú pé àwọn rescue yẹn méjì nínú àwọn mẹ́ẹ̀ta tí wọ́n kidnap. àmọ́ àwọn tí wọ́n ti pa ń tiwọn, wọ́n ti pa àwọn yẹn, kò sí nǹkan tí wọ́n lè rí ṣe sí ìyẹn mọ́. ẹ̀yin ìyẹn wa abẹ́rẹ́ pé lè tún gbẹnu tán. tẹ́ ò bá gbàgbé rí pé ìpínlẹ̀ Ondo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn bandit yẹn ṣíjú lébẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí ń sọsẹ́ ní sísẹ̀ǹtẹ̀lé bó ń ṣe ń pa àwọn yẹn lónìí ni wọ́n ń pa àwọn yẹn lọ́la, jíyàn gbé lónìí jíyàn gbé lọ́la, tó fi di pé wọ́n lọ ń jíyàn gbé nu church. a lot of àkọlù àwọn bandit yẹn láti rí nípínlẹ̀ Ondo, kíjọba ìpínlẹ̀ Ondo kó ètè gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ọ̀rọ̀ yìí láti dẹ́kun gbogbo ìgbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Ondo. ẹ bá ń ṣèyún ní ẹni èkejì ẹ̀wẹ̀ lánàá òde yìí ni ẹ̀yin èèyàn ní agbègbè kan tó ń pè ní Nuku níjọba àbílẹ̀ Kiama. wọ́n níbẹ̀ yẹn ò jìnnà sí wòrò arábí tí ń wò mọ́ pé ó jọ fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú wòrò ni. wòrò táwọn bandit ti sọsẹ́ ní nǹkan bí oṣù bíi méjì sísìn oṣù kejì ọdún yìí, tí wọ́n pa àwọn èèyàn, wọ́n pa about 200 people ni wọ́n pa, wọ́n tún kidnap about 176 people ni wọ́n kó wọnú igbó lọ. ẹgbẹ́ ibẹ̀ yẹn ni wọ́n ti sọsẹ́ mọ́júmọ́ àárọ̀ yìí. wọ́n ní aago 3 ọ̀gànjọ́ òru ni wọ́n ṣe àkọlù tó ní agbára yìí. wọ́n láwọn bandit tó wá síbẹ̀ yẹn wọ́n pọ̀ lọ ṣùá, wọ́n kàn ṣàìdédé lọ́gànjọ́ òru 3 a.m. in the middle of the night làwọn people ìyáde àwọn aṣọ́gbó ọba forest guide wọ́n jọ mú nǹkan lẹ̀. àmọ́ ó jẹ́ ohun tó ṣe ní láàánú pé wọ́n pa 5 dànù nínú wọn. wọ́n nínú àwọn 5 aṣọ́gbó ọba tó ń pa yìí, àwọn tó jẹ́ newly recruited forest guide tí ń bẹ láàrin wọn, àwọn náà fara kásá. wọ́n fara kásá mọ́júmọ́ àárọ̀ yìí ní Nuku níjọba àbílẹ̀ Kiama nípínlẹ̀ Kwara. gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak, ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí ìsọsí àwọn bandit tó ń wáyé nípínlẹ̀ Kwara lójoojúmọ́? because ó ti wá di nǹkan tí wọ́n ń ṣe repeatedly. ṣé bó ṣe máa continue lọ lélẹ́yìí? ìròyìn tún kà wá lára báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aṣọ́gbó ọba yẹn pé ìjọba ìbílẹ̀ àbí ti ìpínlẹ̀ Kwara ni pé wọ́n san sálárì fún wọn o. wọ́n ní 50,000 naira péré ni wọ́n ń gbà lówó oṣù láwọn aṣọ́gbó ọba, àwọn forest guide wọn, pẹ̀lú bó yẹn ṣe kéré tó lóṣù. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn tí wọ́n pa, àwọn 5 tó ń pa yìí, pé gbogbo empty stomach náà gbé lọ síbẹ̀, wọ́n jẹun kó tó di pé wọ́n lọ sí ojú iṣẹ́. empty stomach ni wọ́n fi pa wọ́n jẹun látàrí péjọba ìpínlẹ̀ Kwara wọ́n ní wọ́n sanwó oṣù fún wọn. wọ́n ní láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ pátápátá pé ẹ̀ẹ̀mejì péré ni wọ́n san sálárì fáwọn pípọ̀ yẹn 50,000 naira. kí ni 50,000 ṣe mọ́ lórílẹ̀‐èdè yìí báyìí èèyàn? wọ́n ń gba 50,000 lóṣù, wọ́n sì ń fẹ̀mí ara wọn wéwu, wọ́n ń confront àwọn bandit with just 50,000 naira. ṣèbá àwọn ọmọ ológun kan ló jáde lórí podcast kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ní 109,000 naira ní sálárì àwọn làwọn máa ra uniform táwọn ń wọ̀, kakí tó ń wọ̀ sọ́rùn inú owó wọn àwọn làwọn ti máa rà á, bulletproof àwọn làwọn máa rà á, bàtà táwọn wọ̀ sẹ́sẹ̀ àwọn làwọn máa rà á nínú 109,000. kí ni nǹkan tó wọ̀ yẹn ká, for goodness sake? adẹ̀ ń sọ wípé a fẹ́ dẹ́kun ìgbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà, àti ṣetán o. torí àwọn ọmọ ológun tí wọ́n ń fẹ̀mí wọn ṣòfò dànù lójoojúmọ́, tó bá jẹ́ pé iye owó rádaràda tí wọ́n ń fún wọn nìyẹn, ǹjẹ́ iṣẹ́ yìí lérò pé kíní yóò dẹ́kun ṣá? kò lè dẹ́kun. àwọn bandits gan wọ́n á jiyàn gan gbé, wọ́n á gba 20 million, gba 10 million, gba 50 million, gba 100 million. ẹ wá ń fún àwọn ọmọ ológun tí wọ́n lọ ń fojú winá, ẹ̀ ń fún wọn ní 109,000 naira in a month, in 30 days. tẹ́ bá divide owó yẹn 109,000 naira divided by 30, ìlú lè lérò pé máa jẹ́ ná 109,000 divided by 30, that is equivalent to 3,600 naira per day. 3,600 per day,
that is $2 ẹ̀yin tẹ́ bá ń gbókè òkun equivalent to $2 làwọn àwọn military men wọ́n ń gbà on a daily basis tẹ́ bá split salary wọn ìgbà wo lógun ò ní borí wọn ilé ní agbára o ẹ̀yin yẹn wa wọ́n ní àwọn bandit yìí wọ́n dáná sunlé dáná sun dúkìá dáná sun ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀kadà wọ́n ní patrol vehicle àwọn ọlọ́pàá kan náà bẹ́ẹ̀ tí wọ́n dáná sun nǹkan dé o ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá nípínlẹ̀ Kwara ó ní pé wọn ò tí ì fọ̀rọ̀ yìí tóun létí pé òun ò tí ì gbọ́ sọ̀rọ̀ yìí pé àmọ́ bá ṣe jẹ́ pé òun máa inform àwọn public àwọn ìwé ìròyìn The Punch àwọn ni wọ́n gbé ìròyìn méjèèjì tí mo sọ láàárọ̀ yìí àwọn ni wọ́n gbé eléyìí ò kí n ṣe fake news confam ni lọ confam ẹ̀ fún alára yín torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo bá ṣe ń fara ṣe forí ṣe fọrùn ṣe yìí náà wọ́n á tún máa comment fake news ni wọ́n ti fi fake news ṣe wọ́n òun lélẹ́yìí o gunmen kill woman daughter abduct 3 in Ondo State ṣé ẹ̀ ti rí báyẹn. The second news ó tún wọ̀nyí báyìí bandit invade Kwara kill 5 forest guide kidnap 2 ṣé ẹ̀ ń gbé báyẹn wọ́n tún jí èèyàn méjì gbé aside from the fact pé wọ́n pa Asogbo Oba Marun ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n tún kidnap yàtọ̀ sí pé wọ́n kidnap wọ́n dáná sunlé dáná sun dúkìá pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ jáǹtì rẹ̀ ẹ wo ilé ìgbẹ́nu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ àwọn kan ló jáde láàárọ̀ àná àbíjẹta yẹn tí wọ́n lára àwọn tí wọ́n ń bẹ lákàtà àwọn bandit nínú àwọn táwọn bandit kó ní Wòrò community area ní the same Kiama local government area ní February 13 wọ́n jáde lánàá tí wọ́n sọ yìí pé àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Kwara kán wá gbà wọ́n kalẹ̀ pé wọ́n ti ń fi ẹ̀kọ́ òdì wọ́n ti fi ń kọ́ àwọn wọ́n ti ń kọ́ àwọn lẹ́sìn mùsùlùmí lẹ́yìn táwọn ò mọ̀ tẹ́lẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ń ṣe àìsàn kò sí dókítà tó fẹ́ tọ́jú wọn wọ́n lè tó àti lódodo ni wọ́n ń fáwọn lómi ni wọ́n ń fáwọn lóúnjẹ jẹ pé wọ́n fi nǹkan rọ àwọn lọ́rùn àmọ́ ibẹ̀ yẹn ò kí ń ṣe lé ẹ̀yin èèyàn ẹ bá ń pín kínní káàkiri ẹ pín ẹ jẹ́ kó kan ìjọba ìpínlẹ̀ Kwara lára àti ìjọba ìpínlẹ̀ Ondo ẹ jẹ́ kó kan àwọn ìjọba yẹn lára kó lè tè gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ọ̀rọ̀ yìí kó tó di pé wọ́n pa gbogbo wọn tán ẹ wo ànárí jù báyìí lọ lórí ilé tí mo mú wá fún yín sáà bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ àwọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.